birthday to you. Happy birthday to you. I bet you know my calling room. It's like 1 year. Baby, I've missed you so much. So much. How was your retreat? It wasn't bad. It wasn't bad, yeah? I need you so much. Oh, come here, check it back, baby. No, Sorry. How was it? What? Okay, she's letting me back in this thing. Please. All this for me? Of course, for you. Maybe it's a mistake. What's a mistake? I have chips for you. I know you have chips for me. Wow, I look. It's pretty nice. It is. Wow. Colleague me from school new. Mopade Lubania. Unta chips so. You can try it to say it's manageable. You might like it. You like? Don't bother. What's a nice one? Very nice. Oh, it's about me pour drink. About me. My name is baby. Babe, I want to rock a caution. I'm going to tomorrow. Shani láti wọlé kó tó wọlé. Tó dẹ̀ rí yẹn sọ. Hello. Are you expecting somebody? Oh, Ṣèyí. Ṣèyí. Yeah. Ó fẹ́ mi pé òun bọ̀ mo gbàgbé láti sọ fún ẹ. Ilé ti ṣú náà. Mi mọ wáì tó ṣe ń bọ̀ ní táìmì yìí. Mo dẹ̀ ti try láti pè látọ̀sán kò gbé fóònù tó gbogbo ọkàn mi ní pé kò ní wá mọ́. Ṣé o táìmì báyìí lè kò wá ní? Ṣèyí mò ń bọ̀.
kí ṣe máa rìn lálẹ́ all the time? I don't understand. Ṣé ọmọ gidi kan máa ń rìn lálẹ́ ni? a ṣe yín. Ọmọ gidi. Ó bá mi o. lójú mọ́lẹ̀. Welcome. Ẹ káàbọ̀ sá. Ẹ káàbọ̀ sá. Ẹ káàbọ̀ sá. Mo kí. Welcome to my family. Mo dọ̀bálẹ̀ fún yín. Ẹ káàbọ̀ sá. Má jẹ́ kí n fún yín. Má jẹ́ kí n fún yín. Sir. Honestly, but So thank you very much. Thank you, sir. in all fairness, you know about Inja. Me wa ba Inja. It's okay. Mo gbọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti business retreat kan, right? Bẹ́ẹ̀ni sá, Mo lè lọ ṣe fàájì lọ, mo ti tẹ́ra ẹsẹ̀ rẹpẹtẹ, mo ti náwó ẹ̀kọ́ tó náà kù lọ, change tó náà kù náà làwọn wá jà. And in addition, every other value is flower around that is fọwọ́ kọ lọ́nà, so you can probably take care of that. sir, ma cooperate pẹ̀lú yín. Okay, good. Sir, ẹ má ṣe kọ̀kọ̀ fún wa. No, mi ò rí láṣẹ kọ́ fún yín, except tí o bá tẹ̀lé instruction tí mo Má tẹ́lẹ̀ yín. mo lè bẹ̀rẹ̀ láti bí SLC. Ẹjọ́ náà ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa. Ọlọ́ọ̀ ní gbẹ̀sẹ̀. Yeah, you tell you trust you. Yeah, you understand. Wọ́n ti bá ní màá fojú mi ẹjọ́. Good. Ẹjọ́ ṣàlùyẹ. I like you. You're very respectful. Yeah. So, Paco, Silo. Yes, corporate o. Iṣan méjì péré ni ọ̀pá. Get off now. No. He's a gentleman, so Yes, actually take it. Ṣé gan sir? God bless you, sir. God bless you, sir. Ṣé kí n máa ti àwọn mi lọ? Dídé ó ga Make sókè. it snap. Wà Ọ̀nà báyìí ni mo ti cooperate, sir. Mo ti cooperate, sir. mo mọ alápàtà ni mí mo mọ bí tíṣan tí mo lè daṣọ méjì lára ẹ̀. Bóyá níṣó. Níṣó. Ẹjọ́ sir. Àwọn kí làwọn bọ́ sọ́kùn náà ní mo láyé. So that the back to transfer, all the hour trace. Àwọn ọmọ ya fún láyé báyìí. Ẹjọ́ gbogbo ènìyàn mo ti kó fún wọn sá. Mo ti kó fún wọn sá. Dábàá wèrè gidi lọ́wọ́ ìṣẹ́. Mo ti kó gbogbo ẹ̀ fún wọn ní. Gbogbo kan tó wà lọ́wọ́ pàlàkàtà mo ti kó fún wọn. Wow. Ẹjọ́ sá. Pounds àti dollars mélòó ló wà nígbà yìí? Gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi tó wà pátápátá wáyé lọ́rùn. Ẹ dúró, nǹkan tó máa ń sọ leléyìí o. Kò ń dédé bínú, kò ń dédé jà, ọmọ àlèyàn ló máa ń fà á o. Ìta ọmọ ìta. Ọmọ àlèyàn ló máa ń fà á o. Kò ń dédé bínú, kò ń dédé jà, ọmọ àlèyàn ló máa ń fà á o. Mo ti ń parọ́. Wà fún yín lágo mi. Tẹ bá ta, ẹ máa rówó Mo ti ń bẹ́ẹ̀. parọ́. Wọ́n fún yín gbogbo ẹ̀ ni máa fún yín. Ìwọ tó bá parọ́ tó bá ṣe kí ló máa jáde. Ìwọ tó bá dẹ̀ jáde. Mo máa fún yín, máa fún yín. Ọmọ àwọn ẹ̀. Máa fún yín. Oya. Owó mo ń wá Àwọn bí jẹ́ tí. ìgbà padà. Má wọrí, má wọrí. Ìjọba yìí fi sí. Má wọrí. Ẹjọ́ sá. Ẹjọ́ sá. Mo ti fún sá. Mo ti fún sá. Rárá o. Mo ti fún gbogbo ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Àbúrò ìbùkún. Ayé yẹ máa bọ̀. Ẹjọ́ sá, ẹ súnmọ́ ìyàwó mi, ẹjọ́ sá, ẹjọ́. Ẹjọ́ sá, mo bẹ̀ yín nítorí ọmọ ọ̀rọ̀ ẹjọ́ sá, ìyàwó mi ni ẹjọ́. Ẹjọ́ ẹ má jẹ́ ìjọ́. Ẹjọ́. Mo bẹ̀ yín sá.
calm down. Man to man, say everything that I do here now, you fẹ́ gbọ́ pín lẹ́nu ẹ̀ mọ́. Man to man. Nígbà tó o ti rí owó tó máa fún wa, ṣé mo máa lọ empty handed ni? Ẹjọ́ sórí ọlọ́ọ̀ mo fi bẹ̀ yín. Pàkó ṣé mo máa lọ empty handed ni? If that's the case, Baba, man to man. Guys, this move no share. Baba, you mad? Not this time again. What did You mad? Who won't kill you? See me. You mad? Sir. Quiet! Folíkò that's important for me. Ẹjọ́ mo bẹ̀ yín torí ọlọ́ọ̀. Please ẹjọ́ torí ọlọ́ọ̀. Ẹjọ́ mo bẹ̀ yín ẹjọ́ torí mo fi bẹ̀ yín. Ìyàwó mi lélẹ̀ yín ẹjọ́ ṣàánú mi ẹjọ́ ṣàánú mi ẹjọ́ náà ẹ ṣàánú mi. Nígbà yìí mo ta ìfẹ́ mi. Ẹjọ́ mo bẹ̀ yín ẹjọ́ mo bẹ̀ yín mo fi gbogbo ọkọ bẹ̀ yín ẹjọ́ mo bẹ̀ yín ẹjọ́ mo bẹ̀ yín ẹjọ́. Alex, ṣòrí kí ọkùnrin gbọ́ pé ìyàwó ẹ̀ ń yálè níta kan mo mọ bó ṣe lè fi o ká tó wá sọ pé bóyá ọkùnrin tí mo ń báyàwó ẹ̀ lájọṣepọ̀ níwájú ẹ̀ Alex ò lè jọ̀wọ́ bínú. Alex. Babe, it's upsetting watch. So what's the office my sort of Alex. Baby. Alex, Chloe tó ń ṣe báyìí fún mi náà. Àtìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀, mi láì bó ṣe ń ṣe sí mi náà. Mo dáná fún ẹ ò jẹ́. Wọ́n dé padà ò ní dá sí mi. Mo tún sọ fún mi pé ara mi ò yá. Pé mo need medical attention náà tí ẹ ṣe bíi pé people care or anything. Tára ò bá yá, ò dẹ̀ pé doctor. Àbí kó lọ hospital. Kí ló dé tó ṣe ń sọ fún wọn náà? Alex. That is it. Kí la ti sọ? O ti try láti blackmail me emotionally o ti fẹ́ máa sunkún. Right? Kò tó ń try láti ṣe nìyẹn. Alex, you are the one blackmailing me emotionally. Ìwọ ni. Torí pé àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀, mo ṣáà ti bẹ̀. Lóòótọ́ o ti bẹ̀ mí. Yẹ́ o bẹ̀ mí. Àmọ́ ṣé pé tó bẹ̀ mí yẹn, o lè erase everything tó ṣẹlẹ̀ ní. Má bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òfò.
Alex. Babe. Pẹ̀lẹ́. Mo ti bá ṣe custard yẹn. Ó gbóná dáadáa tó ṣe fẹ́ náà ni. Ó yá wá mo sọ wá lè lo oògùn ẹ̀. Ọba mix it lọ́jọ́. Babe, wọ́n náà ló sọ pé ó fẹ́ custard. Kò ní jẹ mọ́ ni. Okay. Kí ni nǹkan tó fẹ́ báyìí? Ìwọ kò sọ fún mi anything tó bá fẹ́ máa bá ẹ ṣe. Tó bá fẹ́ jẹ jollof rice ni máa lọ sí. Tó bá dẹ̀ fẹ́ poundo or anything, just tell me, I'll do it. Baby. Yes. Thank you so much. Shiko. What are you thanking me for? Mo pé ó ń tọ́jú mi láti gba tara mi ò tí yá. You don't have to thank me. Tí n bá tọ́jú ẹ, jọ sọ fún mi ta ni mo ti fẹ́ tọ́jú. Nǹkan tó bá dé báyìí, ó ti dé báyìí mi náà. Ṣòrí tó ṣe sick yìí, èmi kan ti ń sick. Ìwọ ló dé sọ pé ó fẹ́ lọ sí hospital. Mo ti mọ̀ dí tó ṣe fẹ́ lọ sí hospital yẹn. Ó ti mọ̀ pé tó bá dé hospital, Dr. Fola ò ní choice. Ó máa gún ẹ lábẹ́rẹ́ ni. Ó dẹ̀ fẹ́ gbábẹ́rẹ́. Wo tètè wá mú custard yìí kò dẹ̀ lóògùn ẹ̀. Tí ò bá mú tó bá dẹ̀ lóògùn ẹ̀, máa pe Dr. Fola. Ṣòrí hospital tó fẹ́ lọ yẹn, ó máa wá síbí báyìí fúnra ẹ̀, ó dẹ̀ máa gún ẹ lábẹ́rẹ́ yẹn. If you don't want that, just use it. Ogun ẹ̀dá. Má tọ́jú ọ máa lò. Mo ti bọ́, I try. Ṣé kò nice? Jọba fi mẹ́kì ẹ̀ sí. Ní ti àmọ́ tí mo ti yín ṣe wáyé. Pẹ̀lẹ́. Madam, malaria calling you. I'll let you see it for yourself. Congratulations, Madam Layo. A very pick of 13 gbàdúrà fún láti joy. Olúwọlé tó wà wẹ́. Madam Layo, is everything okay? Everything is fine. Everything is fine. Hey, look happy. Considering the fact that I'm a team gbàdúrà fún Kenny for a long time, I expect you to be jumping for excitement. Yeah. I'm happy. I'm very, very, very happy. It's just that, you know, it came as a shock. So, I can't believe my eyes. I get. It's okay. It happens. Don't worry. But then, congratulations once again. Thank you. All right. Emma baby, if I'm for Mr. Alex, if they call joke, how much you can she anything stressful, Leo. You don't need all that stress now. Shut up. Then, can I register for antenatal? Shut up. Yeah. Antenatal. So okay. Great. Okay, nice day. Thank you.
gẹ́gẹ́ bí mo ṣe sọ kò sí anything tí ó ṣe é méjèèjì you both are fine and fertile. ṣé wọn náà gbọ́ nǹkan tí doctor sọ wọ́n ní àwa okay. bẹ́ẹ̀ ni Madam Layo I know how this feels. Kọ́yọ̀kọ́ tí mo kàn máa bẹ̀ yín ni wípé kẹ́ máa follow àwọn ìlànà tá ti là sílẹ̀ fún yín. Àwọn oúnjẹ tí a ní kẹ́ máa jẹ àti àwọn fertility drug tá fún yín ẹ máa lò wọ́n. Mo pé láìpẹ́ láì jìnnà èyí náà àfinú ṣoyún. Then mi ò ní fẹ́ kẹ́ máa ronú nítorí ìrònú ò dáa. Ó máa fa àkóbá fún àwọn obìnrin tó bá ń wojú Ọlọ́run. Ẹ ṣé gan doctor. Ṣé wọn náà gbọ́? Mi ò mọ reason why tó ṣe ń ronú tó tó yìí. Wedding tá ṣe ṣe is just 2 years. Obìnrin èmi ọkùnrin gan mi ò complain. Mo understand yín, mo understand àwọn náà. Ẹ̀yin náà ni màá bẹ̀, ẹ bá mi máa bá wọn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó ronú, ṣé ti gbọ́ sà? Màmá bá sọ. Ẹ ṣé gan doctor. Yes sir. Any nice day. Àwa náà ti fẹ́ máa lọ. Láyọ̀, ó lóyún. Bẹ́ẹ̀ni, ìwọ lóyún. Kí ni nǹkan tí ó yẹ? O nísìnyí o kò yẹ mọ́. Suddenly o ti di ọ̀dẹ̀ ọkàn ò yẹ mọ́. Okay, fine. Tí o bá yẹ jẹ́ kí n explain ẹ̀ fún ẹ. Pregnancy test tó wà lọ́wọ́ mi. Ó jẹ́ kó yé wa pé you're 2 months pregnant. Right? Good. Ìgbà làwọn robbers yẹn wá sílé wa. Ó dà pé 8 weeks ago. Ó dà pé ṣó wà okay. Sórí ẹ pé ó dàbí pé 8 weeks ago. 2 months ago làwọn robbers yẹn wá sínú ilé wa. And it's the same thing what you're saying. So òun play games pẹ̀lú mi. Ìkànnì wọn fi ipá bá ẹ lò. Right? And a week to that time mi ò sí around. Mo travel mo wà ní Netherlands mo lọ ṣe business retreat. That is èmi àti ẹ kò sí nǹkan tó jọ pé àjọṣepọ̀ wà láàrin wa. So it's glaring and very clear pé oyún inú ẹ yìí it's not mine. Wá gbé nǹkan wá ti pé wọ́n lóyún. Oyún ẹ̀sìn nìyẹn. Wò mí. Babe. Kí ló ṣe é? Kí ni nǹkan tó ṣe? Kò sí nǹkan kan wọn kẹ̀. Ẹ̀kọ́ náà wà mọ́ yìí. Ó dẹ̀ ní kò sí nǹkan kan tó ṣe. Babe, please talk to me, please. Alex. Yes. Ọdún méjì ni tá ti ṣe wedding. 2 years in this marriage. And there's nothing to show for it. At least ṣé kò yẹ kéèyàn tiẹ̀ ti lóyún sínú àbí kéèyàn tiẹ̀ ti rí ọmọ kan gbẹ́jọ́ àbí ṣé pé Ọmọláyọ̀ níyà àti bàbá mi sọ mí kí ló yẹ torúkọ tèmi wá fẹ́ rò mí. Ó ti tọ́ mi ò fẹ́ kó ronú báyìí. Marriage ọdún méjì òun ló wá ṣe báyìí. Àwọn tó ti fẹ́ra wọn for over 5 to 10 years tí wọ́n rọmọ bí ṣé kó para wọn ni. Ẹkún tó ń sọ yìí gan ó lè jẹ́ kó mọ́ dúró lára èèyàn. Please just stop crying, please. Ṣé rántí kan tí doctor sọ fún wa? Doctor sọ pé èmi àti ẹ kò sí nǹkan kan tó ṣe wá. That we are both fine. Exactly. Now you're saying exactly. So wait for God's time.
God's time is the best. Ọlọ́run wá ṣọmọ at the right time. Look at me. I married you for companionship. Mi ò dẹ̀ ever complain rí. Mi fi ṣeré rí, mi sọ lẹ́gbẹ̀ẹ́ rí, mi ever sọ fún ẹ pé dandan mo fẹ́ ọmọ ń sìn. So why are you thinking this much? Get over yourself, please. At the right time, like I said, Ọlọ́run aṣọmọ ti wà fún wa. Ṣùgbọ́n, I'm just tired. It's okay. They feel pé Ọlọ́run kò gbìyànjú. Èmi wò pé bí a ká try IVF lẹ́kọ̀ọ́ sí. Lẹ́kọ̀ọ́ sí. Láti ṣe kan tẹ́lẹ̀ tó fẹ́ ọ. I know. IUI náà fẹ́ ọ wá. Méjèèjì ló fẹ́ ọ. Okay, it's fine. If that's what you want. I'll rally around up. I will do it. Anything that makes you happy. Thank you, my baby. I love you so much. I love you too. I just want you to stop crying. I'm not crying. It's okay. I don't want to shake. Olóyún. Like olóyún. Wọ́n sọ pé olóyún. Okay, fine. Kí ni kò tó fẹ́ kí n ṣe ẹsẹ̀? Kí wàá ló fẹ́ ká ṣe báyìí? Kí ló mí pé kí ni mo fẹ́ ká ṣe? Àṣìyàwó lé, ṣó fẹ́ máa raise ọmọ ẹlòmíì ni? Nǹkan tó wá ń sọ òye mi. A máa yọ oyún yẹn ni. Kí n yọ oyún? Why tó ṣe ń act surprise? Mo expect ẹ bí kò tẹ̀ ti rú lọ́pọ̀lọ́ ara ipa máa yọ ni. Kí ló ń ṣe ẹ́ gan? You want to raise another man's child under my own roof? A bastard! Àìmí náà ń ro gan. Báwo ló ṣe lóyún gan? Mo expect pé tó bá jẹ́ ìyàwó tó rí ẹ pé ni. Ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, wọ́n á ti lọ sọ́dọ̀ doctor, wọ́n á ti bá ìfọ́nú ẹ, wọ́n á ti flush gbogbo ẹ̀ dànù. But no! You left it. That means you were expecting to get pregnant for that bastard. Yes! Tó ṣe bí lọ́kàn mi mo ṣe sọ fún ẹ. But Alex, kí ló tó ń sọ̀rọ̀ sí mi báyìí náà? Why tí mo ṣe ní sọ̀rọ̀ sí ẹ? Ṣé tó ṣe jẹ́ kí wọ́n máa ronú ló ṣe ń ronú yẹn ni? See, if you still value this marriage, you will take that thing out of your womb. Kí ló ṣẹlẹ̀ ṣé mi ò tí ì try ni? Lórí àìrọ́ ọmọ bí wa, mo mọ nǹkan tí mo ti ṣe, mo mọ iye tí mo ti ná, lórí IVF and every other thing. Gbogbo nǹkan tó bá tó mú ipò fẹ́, òun ni mò ń ṣe fún ẹ. Kí ló ṣẹlẹ̀ gangan? Look, nǹkan tí mo fẹ́, òun ni mo ti sọ yẹn. It is up to you to do my bidding. Mo kò tẹ́ fẹ́ nu ẹ. Nonsense. Ta ló make decision nínú ẹ̀yin méjèèjì? Àwa méjèèjì náà ni. Do you want to tell me why? A kàn feel pé àti ready. I feel pretty ready. I know how ready you have always been. Ṣé iye fertility treatment tá ti ṣe? Ṣé ti IVF ní ká sọ ni? Àbí ti IUI? We were even contemplating on surrogacy. Kọ́lọ́n tó gbàdúrà wa. Ẹ wá lẹ̀ tí ready. Ẹ jọ tẹ́ bá ready kí wá ní gbogbo stress tá à ń go through all the while. Madam Layo, is there something you want to talk about? Ṣé kí n bá ọkọ yín sọ̀rọ̀? Do you want me to discuss it with him? Ẹ wò, ṣé ẹni lè bá mi ṣe ni àbí báwo? Of course I can.
but mi ò ní advice yín kẹ́ ṣe kó má lọ fa ìdíwọ́ fún yín lọ́jọ́ iwájú considering gbogbo ìdíwọ́ ta ti ní sẹ́yìn. Ṣé fẹ́ kí n bọ́kọ yín sọ̀rọ̀ fún yín ni? I will talk to him. I will call him on my phone now and talk to him. That won't be necessary. Madam, whatever it is, tó fà tí ẹ̀yin àtọkọ yín fi make decision yín. Me, I'm not in support of it. Madam, go and have your baby. Èmi máa jẹ 5 plates of rice ní ọjọ́ ìkómọ yín. Ṣé ti gbọ́? Ó yá, ẹ lọ register for antenatal. You're such a clown. You but funny by you. Yeah, it was really nice to meet you. Oh my God, mo ṣe ń délé báyìí, so jẹ́ kí n shower. I'll take pardon. All right, thank you. Ìyàwó lé tó yí la gbogbo ẹlẹ̀ tó kọ́ sùn uselessly, carelessly.
Bá níbi di bedroom tó fi sùn lọ báyìí. O tún sùn náà, o ṣílẹ̀kùn lélẹ̀. Baby, káàbọ̀. Ìwọ náà ni mo dúró dè. Kí ló ń dúró dè mí fún? Sọ fún mi, kí ni nǹkan tó ń dúró dè mí? Mo ní o dúró dè mí ni. Má bẹ̀rẹ̀. Ara ẹni kò bẹ̀. Tẹ bá ti useless ara yín tán, tẹ ti ṣòṣì, tẹ ti ṣórí burúkú, ẹ wá máa tẹ́wọ́ bí bẹ́ẹ̀ mọ̀kọ́ tẹ́ ń ṣe. Mo bẹ̀ mí, kí ló ń bẹ̀ mí fún? Ẹ rojú ẹ̀ ọ̀dẹ̀, ó sún kalẹ̀, ìyàwó lé ọ̀dẹ̀, mo mọ̀, idiot. Báwo lè ṣe ń wò báyìí? Actually like her. Mi ò like tó ṣe ń wò yìí o. It's not bad. Yeah, it's not. Yeah, go bad. Just working. Babe, before I forget. Yeah? Kí ni nǹkan tó ní o fẹ́ sọ fún mi? No. Orí pé mo wà excited látara. Ó ti rò pé mo dán mọ́ iṣẹ́. Yeah, but Guess what? you know I don't like guessing. Nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi. I can't control my laughter. I am pregnant. It's a lie. Yes, actually. Babe, ní sùúrù. O ti lóyún. O serious? Yes, I'm serious. Actually, I've been feeling funny more. Kí ló ń ṣe mí? Thank God! O lóyún. Like, oyún wà bí báyìí. I'm 3 months gone. 3 months? Yeah. Kí ló tó wá sọ fún mi? O ti lóyún. Oh my God. Oh, Jimbo, one sec, please. Hello? Alex, mo kàn ní kí n béèrè àlàáfíà ẹ náà ni. Kí ló ń béèrè àlàáfíà mi fún náà? Kí ló ṣẹlẹ̀ ò ní fi mi sílẹ̀? Fi mí lọ́rùn lẹ̀ náà. Nígbà wo lẹ wá ń bọ̀ nílé báyìí o? Ìbéèrè àgọ̀ wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn? Ìgbà tó bá rí mi, fine. Tí ò bá dẹ́ rí mi, fi mí lẹ̀, gbà bẹ́ẹ̀. Anytime tí bá délé, mo délé náà nìyẹn. Kí ló dé gan? Oh, lẹ́tà ọjà rẹ̀, má bínú. Wàhálà ìyàwó ẹ̀ ti ń pọ̀ jù. Má bínú. Mo reason why tó ṣe ń pè mí tó kàn disturb. Ṣé time tó yẹ kó máa pè lélẹ̀ ni? Oh babe, ó fi ọ̀rọ̀ ẹ̀ sẹ́gbẹ̀. We need to celebrate this. Babe, you're pregnant. This is huge. You know what? Bọ̀wọ̀gàn ṣáfùtà ní ẹgbẹ́ ọlá ṣiṣẹ́ náà. Máa gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. You know I'm what? so Mi fẹ́ kó happy. sí láti sin lọ, mi fẹ́ kó stress ara ẹ̀. Okay. Anything tó bá fẹ́ sọ fún mi, máa ṣe fún ẹ. Anything tó má ṣe kankan ní kitchen mọ́. Just calm down. So I'm going to be a father. Are you up to it? We're having twins. Báwo ló ṣe sáré mọ́? Èmi mọ̀ ni. Ṣé nǹkan tó fẹ́ ni ẹ̀? Ẹyọ kan ti tó mi ilé jẹ́ Mo méjì. ti stress jù. I'm just trying to cuddle. Okay. All right, stay like that. Stop now. Oh babe, mi ò lè wait. Ìjọ tó bá máa fún mi good news nìyẹn. Tó sọ fún mi pé babe, I am pregnant. Hey! I swear to God Almighty, o ò ní ṣe anything. Tó ṣe máa jókòó náà lélẹ̀, tó máa cross leg tó ṣe cross ẹ̀yìn. Wọ́n á máa sọ fún mi pé babe, do this. Máa sáré lọ ṣe ni. Wọ́n á ní babe, do this. Máa sáré lọ ṣe ni. Anything tó bá fẹ́ ìwọ kò sọ. O lè parọ́ àbí? So you will trust me? Mo trust ẹ, mo ṣe rí mi. Yeah. Ọmọkọ rẹ̀ máa gba leave láti day 1 ìjọ tó bá lóyún báyìí till the last day ìjọ tó bá bímọ àjọ máa wà pọ̀pọ̀ ni. O lè tó yẹn lọ. Ó lè tún yẹn lọ bí so kí ló fẹ́ sọ. Àjọ máa go through gbogbo ẹ̀ papọ̀ ní. Àjọ nílé lọ́rùn báyìí máa wú everything máa wá gbogbo activities ni.
Èṣì mú pàdé ó ṣàfẹ́ bá mi jáde. Mo ti sọ ní ọ̀rọ̀ tí n bá bá ẹ̀jẹ̀ ta ni mo fẹ́ bàjẹ́. Bí ṣe mú pàdé tẹ̀ dúró àti kí n lóyún ọ̀rọ̀. Bẹ́ẹ̀ pẹ̀lú ṣe ń sìn. Mi ṣe mo sọ fún bẹ́ẹ̀ mi ṣe I am not interested. God, leave me alone. You know what? Leave me alone. You know what? I'm not interested. What is this? Kenny. Wait there! Alex. Ọkọ mi. Gbogbo ìlérí tó máa ṣe fún mi kó má sì tó múṣẹ́ nù ẹ̀. Àbí maybe somebody should tell me. Ṣé mo jẹ̀bi ni? Tẹ́ bá sọ fún mi pé mo jẹ̀bi, bóyá màá kúkú gbà gẹ́gẹ́ bí kádàrá. Màá gbà páyọ̀ ọmọ tèmi àgbélébù tèmi eléṣẹ́ mo jẹ̀bi ni. Ìwọ ọmọkùnrin tó wọnú ilé mi wá tó wá da inú ilé mi rú. Àtijọ́ tó ti dá ẹsẹ̀ wọnú ilé mi, òun láyọ̀ ti jáde kúrò nílé. Mi ò mọ̀ ẹ́ o, ṣùgbọ́n mo lọ́rọ̀ mú ẹ. Mi ò mẹ́yẹ tó ṣú ẹ. Mi ò mọ orúkọ ìyá àti bàbá tó bí ẹ lọ́mọ. Ṣùgbọ́n mo mọ̀ wípé Ọlọ́run mú ẹ. Ní wákàtí àti ọ̀wọ̀ tí mo wá wá ẹ, lọ́gọ̀jọ́ òru yìí, mo wá fi eré ni. Mo wá gégùn sínú ayé tiẹ̀ náà. Ìwọ ọmọkùnrin yìí, bí ó ṣe wá jẹ́ kí ayọ̀ kó rìn kúrò nínú ilé mi, ìwọ náà ò tún láyọ̀ mọ́ ní gbogbo ọjọ́ ayé ẹ̀. Tó bá wá le, tó bá wá kù díẹ̀ kọ́wọ́ ẹ̀ tó, gbogbo ẹ̀ á wá bọ́ mọ́ ẹ lọ́wọ́. Ilé ò ní rójú, ọ̀nù ẹ̀ ò ní ráyè, ọmọ orí gbọ́ kì í rí ìdíjókòó, ò ní nísinmi. Gbogbo nǹkan tó bá ń dùn ẹ́ nínú pátápátá, gbogbo ẹ̀ lọ́lọ́run máa fọwọ́ bàjẹ́ kàn. Ó tún láyọ̀ mọ́ títí dọjọ́ alẹ́ ayé ẹ̀. Wàá pasán, wàá pòfo. Alex, ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ò dá mi lóhùn. Alex, jọ kí lẹ ṣe mí náà? Báyìí kọ́ la ṣe jọ bẹ̀rẹ̀. Àjọ bẹ̀rẹ̀ báyìí Alex. Kí ni mo ṣe fún ẹ? Wàá lọ. You will just go at will and come back when you like. Ìgbà mi odidi ọ̀sẹ̀ kan ò ní wá sínú ilé. O tiẹ̀ fẹ́ mọ̀ bóyá mo jẹun. O mọ̀ bóyá àlàáfíà ni mo wà. O mọ̀ bóyá mo lóògùn. O mọ̀ anything. Pẹ̀lú condition mi, o dẹ̀ fi mí sílẹ̀ báyìí. Condition wo wo ló wà? Ṣé èmi ni mo fi ẹ́ sínú condition ni? Happy birthday to you. Happy birthday to you. Abẹ́dẹ̀ tún yín náà máa ń kọ́ nínú nǹkan bá. Bàdà àmúdá o. Orin olókùn ní bẹ́ẹ̀dì ọ̀hún. Wíńdẹ̀ gàgàgàn kín gàgàgàn kín gàgàgàn gàgàgàn.
Oh, the wine don't fear to the condition, no. Why are you making this sound like everything is my fault? So whose fault is it? Is it my fault? I'm not saying it's your fault. But bó ṣe react yìí, ṣe ló dàbí pé bóyá beat a mini. It's not my fault too. It's been over 6 months and you're still reeling from what happened. Oh, okay. Kí gba ìlú, kí máa jó kiri. Nígbà ìyàwó mi tọ́jú oyún ọmú alẹ́. Stop saying that. Stop saying what? For over 2 years. Èmi àti ẹ̀, a jọ wá ọmọ àárín. And suddenly this happened under my own watch. I saw everything. And then you're telling me I am overreacting? Alex, what was I supposed to do? Ṣé kí n bá wọn jà ni? Ṣé kí n lọ́bọ̀ gbà mọ́ lọ́wọ́ kí n yìn wọ́n bọ̀ ni? I mean, should I have disappeared? I don't get you. You resist. You resist. Okay, don't you? Resist? Yes. Wow! Kí resist? Jọ, ìwọ gbogbo àzọ lórí ilé. Ṣebí iwájú ẹ̀ ló ti ṣẹlẹ̀, you were there. Jọ, kí ni wọ́n ṣe sí? So, this is about me now. Yes! Yes, Alex! This is about you! Ṣebí wọ́n wà ńbẹ̀? I was there, you were there, and they raped your own wife right before your own eyes. Kí ló rí ṣe sí? Were you not supposed to fight for me? Tó bá jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ mi, bó ṣe clear kó nífẹ̀ẹ́ mi tó ni. You were supposed to fight for me, and you're still making this look like it's my fault. Okay, fine. Nísòro. Nígbà tí gbogbo ẹ̀ wá ṣẹlẹ̀ tán. Tí mo sọ fẹ́ pé kò yọ oyún yìí. Kí ni nǹkan tó ṣe? Mi ò lè yọ ni, mo sọ fún ẹ pé mi ò lè yọ because doctor said mi ò lè yọ. For over 2 years láti wá àkọ́tà rí ìnáwó. Ọlọ́run dé jàjà dá wa lóhùn, òun sọ pé kí n máa yọyún. Kí ló sọ sí? Ọlọ́run dá wa lóhùn. So, orí Ọlọ́run lélẹ̀. Ọmọláyọ̀, I put it to you. O mọ àwọn robbers yẹn. What? Yes. Bóyá boyfriend ẹni. And even your ex-boyfriend. Look, I'm done. Just have a good day, please. Alex. Alex. Alex! Alex! How is this? Well, sure, okay. Yeah? Okay. Ọmọ kan ni. Kò mí kí n bímọ sí Nigeria, your first child. Bóyá kí n lọ bí sí US àbí Canada, mo pọ̀ máa lọ Canada dáadáa. What do you think? I think that's a good idea. Èwo ló fẹ́ nu méjèèjì? Anyone tó bá fẹ́ wọ kó sọ fún mi, máa ṣe. I prefer Canada. Done. Done. Oh, that's my My best. Pẹ̀lẹ́. Ṣo fẹ́ anything? I want juice. Juice? Yeah. Okay, chance I look at it. Ló ṣe. Ṣé ẹ̀rọ mi wà ní? Pẹ̀lẹ́, kí ló wá? Okay, it's okay. It's okay. Yeah. Pẹ̀lẹ́, just look at juice. Thank you. Kí ló ṣe? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ̀yìn ni. Pẹ̀lẹ́, jọba massage. Pẹ̀lẹ́, ṣó ti lọ? Ibi spinal cord yẹn. Mo máa dáràn mo fa ògbélé báyìí. Ṣó ti lọ? Pẹ̀lẹ́, ṣó ti wá okay? O sure? Yes. Pẹ̀lẹ́, okay, jẹ́ lọ gẹ́tì. Ìfẹ́ just mọ́. Kí ló wá fẹ́ báyìí? Ọ̀pá. Or what? Ọ̀pá. Ọ̀pá like walking stick. No, ọ̀pá àwọn ìbò ló máa ń tẹ̀, ó máa ń nù bẹ́ẹ̀, ó máa dàbí mọ́. Mi mọ̀, tó bá sọ fún mi, okay, explain it fún mi, níbo mo lè ti get it báyìí? Ọ̀pá. Okay. Bíbí ẹ máa bínú. Má jẹ́ kó bínú, ọ̀pá àbí? Màmá sọ, Ọlọ́run jẹ́ kí n rántí ọ̀pá. Okay, màmá sọ́rìn kiri sómi nílé ìgbàgbé, màmá check, mo ń bọ̀. Okay, pẹ̀lẹ́. Hold it, mo ń bọ̀. Okay, Má lọ. Ọ̀pá àbí?
Ọ̀pá okay. Màmá sọ́rìn kiri sómi nílé ìgbàgbé. Ọ̀pá. Alex be called. Ibo ló gbé kọlù sí báyìí, ibo ló gbé fóònù sí. Hello, Auntie Ṣèyí. Mi ò wá okay, ẹjọ́ ibo lẹ wà. Ẹjọ́ ṣe lè má bọ́ lé wa. Ẹjọ́ ẹ má bọ́ lé wa, ẹjọ́ ẹ. Ó dàbẹ̀ ó yá. Ẹjọ́ ẹ má bọ́ ẹjọ́. Tani mo fẹ́ pè báyọ̀ lọ́hùn. Tani mo fẹ́ pè. Auntie Ṣèyí, ẹ ṣé gan-an. Ẹ ṣé. Ẹ kú tọ́jú. But ṣé time ló yẹ kí gbọ́n mi travel? Tí wọ́n jẹ́ mọ condition tẹ wà. Tí ó bá kí n ṣe pé ó compulsory àbò necessary kó o náà travel, kò ní lọ. Ṣé ń gbọ́? Ṣọ́kọ ẹ travel. Ó travel ni. Bẹ́ẹ̀ ṣe máa ń gbèsè ìwọ̀n nìyẹn. Ẹ ti láìpẹ́ máa bá kan wọ́n jù. Bọ̀kọ̀ ẹ kọ́ travel. Àbó nìkan tó wà ń bẹ tẹ́ sọ fún mi ni. Kí ló fẹ́ wà ń bẹ tí mi ò ní lè sọ fún yín? Kò sí nǹkan kan. Ọ̀rọ̀ pọ̀ ní ìwé kan. Àlàáfíà Auntie Ṣèyí wo, ó yẹ kẹ́ máa bá mi dúpẹ́ ni. Pé gbúrò mi láyọ̀, agbúrò ọmọ náà láyọ̀. Ẹ̀gbọ́n wa ti padà dògó báyìí. Àlàáfíà ni gbogbo nǹkan wa, ẹ̀yin lẹ kú tọ́jú, bó dẹ̀ lọ́mọ yín. Ṣé ọmọ yẹn kò dá mi bọ̀wọ̀ lójọ? Ṣé bá rí ìwé ìwà láti mo ṣe tí mo fi pẹ́ẹ̀tẹ̀ kó tó di pé ó sùn? Ẹ pẹ̀lẹ́, ṣẹlẹ̀ tí mo kọ́ tẹ̀ ń ṣe ní kitchen, ó máa jóná. Mo ti gbàgbé. Ẹ ṣáà má jẹ́ kó jóná. Hello.
Alex, àtijẹ́ta ni mo ti ń pe nọ́mbà ẹ̀ tó ò gbé kọ́ọ̀lù ẹ̀. Kí ni kan tó fẹ́ sọ? Ó dáa, mo bímọ o. Okay. Okay. Kí ni kan tó fẹ́ kí n sọ? Ṣé bí nǹkan tó fẹ́ náà nìyẹn? Ó dẹ̀ ti bí ojú ẹ̀ ṣáà ti wálẹ̀. I'm not sure about it. No worry, dear. But ó mọ̀ pé mi ò like him máa pè mí lára. Anytime báyìí mo ṣe máa ń sùn ni. Kí n kúrò lórí fọ́. Hello, Alex. I'm not sure. Láyé ni. That's nice. Will you see me? You see that? No, I feel like Are you sure that's what you want? It's okay. Your daddy? Was I not there for you today? Did I not come to your open day? But please, other people tell me that daddy. KG. But I was there. Doesn't that count for something? But don't worry. Your next open day, your daddy is going to come. You know he traveled now. Yeah. Where did Auntie Bimpe drop your food box? She dropped it in the kitchen. Yeah, let's go. Let's go and shower. Okay? Your daddy's going to come for the next one. Alright? Shall we? Darling. Mo ti sọ fún ẹ countless times. Kò yẹ pè mí lórúkọ yẹn. It's been over 6 years, Alex. Ṣé kò yẹ kí gbogbo nǹkan tó ń rìn yìí kó ti tán lẹ́yìn? Because kò fẹ́ yé mi mọ́. Is this how we're going to continue forever? Fine. Mo mọ̀ pé Kéjì ò kì í ṣe ọmọ ẹ̀. But please, can you stop rubbing it in his face? True fatherhood is a responsibility, and you know that. Kò ṣe pé bàbá kan wà níbì kan tó máa padà wá claim ẹ̀ bọ́ pẹ́ bóyá. The guy does not even know he exists. Wá kàn lọ fámíà bí ẹ̀mí ìyá lọ́rùn wá lọ for months. Wọ́n tún wá jàjà padà dénú léyìí. O tún wá ní ṣe bí polú ẹ̀ exist. O ní ṣe bí po rí wa. Is there a reason why I'm still in this home? Ṣòrí tó ṣe sọ yẹn, òun ló ti dá. Mi kò fẹ́ pronounce ẹ̀ fún ẹ ni. Tó bá ti sú ẹ, àtiwọ́ àti ọmọ àlè tó pe lọ́mọ, pack your things and leave my house. This is not even a home anymore. Alex, this is not a marriage. Inú ẹ̀wọ̀n ni mo wà. Yes, they move away. Kúrò ní prison yìí. Ṣé mo force ẹ ni? Wọ́n gbogbo nǹkan tí mo ṣe yìí bíi pé mo kàn help ẹ ni. Mi fẹ́ kó wà homeless kó wà lórí street. Tó bá ti sú ẹ, àtiwọ́ àtọmọ ẹ fi mí lẹ̀kẹ̀ kó jáde kúrò nílé. Kí ló ṣẹlẹ̀? Ṣé wàá rí ọmọ àlè tó gbé sínú ilé yẹn? Mo ní advice kan fún ẹ. You need to be careful of him. Kó má jẹ́ pé òun ló máa padà kó báyìí. Torí kò lè kó báyìí mi. Ọmọ tí ó lè bá bí, olè náà ni. So beautiful. Orí pé 30 inches ní orí pògùn. Mi ò mọ̀ tó ṣe máa calculate inches. So 30 inches is it? Wàá rà fún. What's the problem? Checking place order anything. Damola, o ṣì ń wo cartoon látàró yá wọlé kó lọ kàwé ẹ̀. Go inside. Let him go inside. Ó ní class lọ́la. Kó lọ kàwé. Ó yá go inside. Mo bàbá ẹ̀ orí ó forí jẹ́. Kí ló tó lè wọlé náà? Mo jẹ́ kó wọlé anọ́rọ̀. Mo fẹ́ sọ lójú ẹ̀.
ló fẹ́ sọ. Ọ̀rọ̀ tá à ń sọ látijọ́ iná ni. Nípa passport ọmọ ẹ̀ ṣé ò ṣe mọ́ ni? Mo ti bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ lánàá. So biometrics lọ́kàn. Máa lọ mo lọ ṣe and then the passport will be ready in a week. Are you for real? So in no time, I'm going to Canada. Honestly, me wait, Kawan Canada more topography, weather, everything, my suit, skin, me. I just want to be with you. I want to be with you too. Not wait. It not tell no look. She people content she kasha oro ma she. Mi fẹ́ kí anybody mọ̀ sí àti family àti Láyọ̀. Mi fẹ́ kó mọ̀. I'm very soon no ma bo lọ́wọ́. Nǹkan tó ń sọ fún mi nísìnyí wípé àwọn family ẹ ò mọ̀ pé ó ti bímọ, wọn ò dẹ̀ mọ̀ pé ó níyàwó. Wọ́n lè mọ̀ náà, kò ṣe ìsìn tí tó bá mọ̀ wàhálà nìyẹn náà. But then very soon a máa lọ àdèmàjẹ́ kọ́ mọ̀, but for now let's just take it slow. Ìyàwó ẹ̀ náà kò dẹ̀ dì mẹ́ fit pé kó lọ sọ fún àwọn family ẹ̀. Ẹnu wo ló fẹ́ fi sọ? Kò ṣe ń sọ. Òun náà mọ orúkọ tó ń lọ náà, so báwo ló ṣe fẹ́ sọ? Ṣá o pé o kò ṣe pọ̀ ń gbé nǹkan gbẹ̀yìn mi ṣá. Very soon máa bọ́ lọ́wọ́ Láyọ̀. Okay, so you have nothing to worry about. I have a lot to worry about. You have nothing. Mo ti sọ fún ẹ, má kó bọ̀ ń bí. Mi mọ̀ kọ́ tó ń ṣe ìyá ń dágbé bàbá ń yọ wá fún má bọ̀ ń bí. Ilé ni ilé ẹ̀. Very soon. I can't wait. Very soon. Ọmọláyọ̀, níbo ló dà? Irú ìbéèrè wo nìyẹn? Ò bá jẹ́ kó dáhùn. Níbo ló ń lọ? Mi mọ̀ bí tí mò ń lọ. Mo kàn mọ̀ pé èmi ń kúrò nílé yìí. Mo ń jáde. Kí nìdí? Èwo làmọ̀ràn bí ní Ọ̀yọ́? Ṣé kò tó kó kó ẹrù ẹ̀ jáde ni? Ó yẹ kó kó ẹrù ẹ̀ jáde tọmọtọmọ ni. Ó jẹ́ má kúrò ní ẹrù ẹ̀. Ẹrù náà dà. Wo Ọmọláyọ̀, má dá lóhùn o. Ìwọ náà ti gbìyànjú. Kẹ́rù ẹ̀ kó máa lọ. Ọlọ́run kúkú ṣe wo ti bímọ. Tí ẹ ò gbé. Ó jẹ́ má dá lóhùn. Padà sínú ilé bí mo ṣe ń wò ẹ̀yẹn o. Kí n padà sínú ilé yìí. Èmi ò lè padà o. Pẹ̀lú gbogbo rédèrèdè tójú mi ń rí yìí. Níbo lójú ò ti kí n rédèrèdè. Kò má síbi tí ṣe ò sí. Àtẹnumẹ́ni kò tó àtàná mànà. Ó jẹ́ má jẹ́ kẹ́nikẹ́ni lé ẹ̀ndù ẹ̀rù ẹ̀. Padà o. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ torí adùn ní gbẹ̀yìn ewúro. Ó jẹ́ má jẹ́ kó fi adùn ní gbẹ̀yìn ewúro tún ẹ́. Kò sádùn kankan lẹ́yìn ewúro. Ó kúkú mọ̀ pé ọkọ ẹ̀ ti níyàwó síta. Ìyàwó òun sì ti bímọ fún un. Ó tán bí ó tán. Kú ẹrù ẹ kó máa lọ. Ìwọ náà kúkú ti bímọ tiẹ̀. Má dá lóhùn o. Padà sínú ilé. Má dá lóhùn o. Máa lọ ni. Má lọ o. Má lọ. Má lọ o. Ó gbọ́dọ̀ lọ. Arákùnrin, ibi tí ogun ti ń jà yín nìyẹn. Àyàfi kí ẹ wá ọmọbìnrin yìí lọ, kẹ́ ẹ rí i pé ẹ rí ẹ bẹ́ẹ̀ ó sì gbẹ́bẹ̀ yín. Nítorí pé èpè tí ó fi bínú ṣe fún yín, òun gangan lógun tó ń jà yín. Alàgbà, láàrin ìgbà tí ẹ wò, mo mọ̀ pé mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ orí mo mọ̀. Àmọ́ àwọn tí mo ṣe yìí wọ́n pọ̀ jù bí ìyẹ̀pẹ̀ tí òkú wọn. Báwo ni mo ṣe fẹ́ mọ ẹni tó jẹ́ ní pàtó tí mo fẹ́ lọ gẹ̀ báyìí sí ibi tí wọ́n wá ní alàgbà tí mo bá mọ̀ kò sí kankan tó fẹ́ ṣe ọmọ lọ bẹ́ẹ̀. Bóyá kẹ́ ẹ make list kẹ́ ẹ lè máa wá wọn lọ one after the other. Máa jẹ́ kẹ́ ẹ rí. Kẹ́ ẹ bẹ́ẹ̀ kó gbẹ́bẹ̀ yín o, kó dáríjì yín. Ibẹ̀ ẹ̀kọ́. Ẹni ìwà ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Nǹkan tó lọ́pàá sọ yìí. Ẹ jọ̀ọ́, níbo ni wọ́n fẹ́ wá arábìnrin yìí sí báyìí? Nígbà lọ́mọ pé mo ti bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́kún
so ibo ni mo fẹ́ wá sígbà ẹ̀sìn láti ṣe pé mo fẹ́ bẹ̀ ṣébí tí bá tiẹ̀ mọ ibi tó wà máa mọ bí mo ṣe fẹ́ lọ bẹ̀. Ó dàbí pé nǹkan tí alàgbà yẹn sọ ló máa padà ṣe. Kìlọ́ make rest. Bẹ́ẹ̀ni guy see sórí gbogbo àwọn ilé tá ti lọ operate yẹn o máa make list wọn lẹ́yọ kọ̀ọ̀kan a lè máa lọ síbẹ̀ sorry wà á máa dá lọ síbẹ̀ wà á máa lọ bẹ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan you understand. Tí bá bẹ̀rẹ̀ sí ni máa lọ sílé àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan bá ẹ ṣe ó fi pé bèbè ẹ̀wọ̀n ni mo ti rìn yẹn ṣá. Ṣọ́rọ̀ bèbè wọn ní nǹkan tó wà nílẹ̀ ni àbí wọ́n ní kó lọ bá ọmọbìnrin kó lọ bẹ̀ òun sọ̀rọ̀ pé kìíní kan ṣé ogun nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yìn sìn ṣé ó dùn mẹ́ nínú. Jẹ́ kí n advice ẹ̀ sórí nǹkan tẹ́mi fi ìpò lè ṣe ń sìn ni pé àwọn ilé tá ti operate ibi tó ti pààyàn yẹn make list wọn àwọn ibi tó ti rape make list àwọn náà gbogbo ibi tó ti fọ́nrán lẹ́sẹ̀ tá ti ṣe oríṣiríṣi àtúnṣe tí ò dá yẹn make list wọn lẹ́yọ kọ̀ọ̀kan so wàá lè máa dá lọ síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wàá lọ máa bẹ̀ wọ́n. Na why they personalize this thing like say na only me ṣé mi nìkan ni ṣé gbogbo wa lájọ wà involved ìwọ ni pé ilé tó ti. ẹ̀bọ̀ ìwọ ló rape náà guy ìwọ ló rape tí mo ti bẹ rape rí ni. Yes. Báwo ni guys ṣe ṣe báyìí náà wọ́n sọ pé nǹkan tó bá dé bójú ó dé bá mú náà ni. Kí ló tó sọ̀rọ̀ Yorùbá báyìí Yorùbá tó sọ pé nǹkan tó bá dé bójú náà ló máa ń dé bámú náà ló máa ń sọ pé tí iná bá jó ni tó bá jọmọ ẹni wá kọ́kọ́ gbọ́ tára ẹnu. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú wọn. Ọlọ́run á wà pẹ̀lú. Wetin I wan do now? How we start? God. No, it's not your daddy. Because he has his own key now. Bọ̀. Ẹ káàsán ma. Ẹ káàsán. Ẹ má bí. Ṣé kò sí talẹ̀ bèrè? Ẹ̀yin náà ni mo bẹ̀rẹ̀ ma. Èmi. Bẹ́ẹ̀ ni ma. Ẹ kọ́kọ́ wọlé lọ. Go inside. Actually, really mommy. Mi ti ẹ̀ mọ̀ yín rárá ni mi ojú ìrì. Tí mi lórúkọ mi, èmi dẹ̀ mọ̀ yín. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ni pé bí mo ṣe wà yìí, mo need help. Help? Yeah, as a matter of fact, mo ti ń pè yín tẹ́lẹ̀. Ẹ máa rí bí like 6 or 7 missed calls. Nọ́mbà tèmi. Yes, mo ti ń pe nọ́mbà yìí, mo ti wá bí mo ṣe máa get nọ́mbà yìí, mo ti pè, but ó dàbí bẹ́ẹ̀ kí n pick wrong numbers, I mean rather unknown numbers. Ìdí tí mo ṣe decide láti wá yín padà wá ni. Ẹjọ́ ṣé kò sí? Ó wà. Honestly, ó wà. Ayé ọ̀tá mi ti bàjẹ́. Gbogbo nǹkan tí mo ní láyé mi, everything ti polúkúrú mọ̀ṣú. I have lost everything. Bí mo ṣe wà yìí, I live practically on my friends. Aṣọ wọn ni mò ń wọ̀, bàtà wọn ni mò ń wọ̀. Gbogbo nǹkan ti dojú rú fún mi pátápátá. Wọ́n lè sọ pé kí n lọ wá ẹni tí mo ṣẹ̀, kí n bẹ̀ tẹ́ni náà bá ti lè dáríjì mi. Tó ti ṣàdúrà fún mi, ó ti tọ́, things will come back to normal. Jọ kí wá ní tèmi ṣe mímí mọ̀ yín rí. Mo ṣẹ̀yìn. Ẹ̀yin kọ́ lè máa rántí ní bọ̀ tí bá ṣàlàyé ń sìn ẹ máa mọ̀. Ṣẹ́rí kò sírò ẹ̀ṣẹ̀ tẹ́ fẹ́ ṣẹ̀ mí tí màá gbèrò pé káyé yín bàjẹ́. So calm down. Ṣẹ̀ mí. Yes. Ọkọ mi ti sọ fún mi náà pé you are a good person. Nígbà èdè máa dáríjì mi. Mi mọ̀ bóyá rántí some years ago tí àwọn armed robbers tí wọ́n wá attack ẹ̀yin àti ọkọ yín. Ẹ jọ̀ọ́. Mo ti ṣe ìwọ ni. Èmi ni ẹ jọ̀ọ́ ìgbà ìmọ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má ṣe ẹ jọ̀ọ́ ó ti já mi lójú ẹ jọ̀ọ́.
Ìwọ! Jọ kí ló wá ṣe mí? Mo wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Ó wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ta ni? Pé kí ni bá ṣe? Ẹjọ́ kẹ́yẹ dáríjì mi. Dáríjì ẹ̀. Ìgbà ẹ̀mọ́ ní now I know better, please. Dáríjì mi. Ẹjọ́ ayé ọ̀dá mi ti bàjẹ́. If I'm ever going to live again, ẹ bá ní láti dáríjì mi. Ẹjọ́ ẹ má jẹ́ kí n kú omi bá ẹjọ́. Dìde! Dìde! I'm sorry. Ṣorí lóòótọ́, nǹkan tó ṣe fún mi, tó ṣe fún ẹbí mi, ó dùn mí. Gbogbo ìgbà yẹn dẹ̀ ní I was in so much pain. Lóòótọ́ mo sọ̀rọ̀ òdì gan sínú ayé ẹ̀. Àmọ́ ṣé gbogbo ọ̀rọ̀ yẹn èmi ti fi yá Ọlọ́run because at least Ọlọ́run padà fi ṣe sábàbí ire sínú ayé tèmi náà. Ọmọ ẹyọ kan ṣoṣo tí mò ń wò lójú tí mo bí, nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa náà ló fà. So wait, you mean? Jọ ó fi Ọlọ́run ọba bẹ̀ má tiẹ̀ ronú ọkùnrin rárá pé bóyá o fẹ́ wá wo ọmọ kan bíbá àbò fẹ́ wá gba ọmọ kan kò sọ́mọ kankan bí kankan tó fẹ́ wá gbà o bí bẹ́ẹ̀ kọ́ máa pe ọlọ́pàá sí ẹ sórí ẹ̀wọ̀n tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe o máa ṣe lóní gbọ́rọ̀ ni o. Ẹjọ́ mo fẹ́ mọ̀ ní mi ṣe nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ̀ ṣó doyún ní àmì. Ó di. Àdẹ̀bímọ náà. Mo bí. Like I said, I've lost everything. Àtọmọ àti ìyàwó. None. Ṣé mo lè rí ọmọ yẹn kíkan rí lásán? O ò ní lè rí. O ò ní lè rí. Mo ti dárí jẹ́ wa máa lọ. Ẹ kàn ṣàdúrà fún mi. And I promise I will never see you again. Ẹ kàn ṣàdúrà fún mi. Kí n ṣàdúrà fún mi? Yes. Kí ló kórúkọ ẹ náà? Timi Akande. Timi Akande. Yeah. Timi Akande. God bless you. Amen. God bless you. Amen. God bless you. Amen. What's it? God bless you. Thank you. God bless you. Kí ni kò tẹ̀ mí gangan? Mr. Alex, children inherit 50% of DNA from each parent. 50% of the woman matches with that child, while yours is kò tẹ̀ match rárá at all. Gbogbo medical terms tí ẹ ń lò yẹn, ẹ tiẹ̀ gbèsè ẹgbẹ́ kan náà because kò yé mi. Ìjọ explain for me like kí ni kò tó mean gangan? To be sincere, Mr. Alex, I'm sorry to let you know you are not the biological father of that child. You can check.
sweetie. Wá kí mi ní kí o ṣe. No, it's fine, you can sit. Tani bàbá ọmọ ẹ̀. Damola, go inside. Question tí mo bí ẹ́, òun ni kò dá mi lọ, mo ní tani bàbá ọmọ yẹn. Ọmọ ẹni ìwọ ni bàbá ẹ̀. Ìyá òbí ni, o tún parọ́. Kò ní bàbá méjì, ìwọ ni bàbá ẹ̀. Kí lélẹ̀? Now, check it. Màá béèrè lọ́wọ́ ẹ̀ for the last time. Tani bàbá ọmọ yẹn. Ọmọ ẹni ìwọ ló bí. Mo lọ ti ṣe mọ̀ mọ́ orúkọ kí ní bá bú mi. Ẹ̀yin obìnrin ẹ̀ lọ́rùn tó lè wò mí ojúkòrò tún máa parọ́. You don't need all this. Ọmọ yẹn. Babe, are you okay? Kí ló ṣe? Baby? Damola! Alex! Do this to me! Alex! Damola! Alex! Mama ṣe lè fún mi ọkọ lọ́kọ yẹ́ mọ́rọ́gọ́. Ìwọ náà wọ ẹ̀sìn kó bó ṣe bísíkì yẹn ti ṣe wá jáde padà ṣé o máa ń wo mirror ṣá bó ṣe bọ́ta báyìí mo rò pé this is the liar I used to know. Fiyọ̀lẹ̀ but adúpẹ́ fọlọ́run inú tèmi gan dùn at least I can cater for my son èmi náà dẹ̀ wá òkè níwọ̀n bá I'm just grateful to God. Ṣé bí gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ tẹ́lẹ̀ náà ni pé kò move on. Tẹ́ṣin bá dáyọ̀ ẹṣin náà la máa ń túgùn. Kó move on kó gbá gbogbo ronú yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kó ṣayé ẹ wá tọ́jú ara ẹ wá tọ́jú ọmọ ẹ. Pẹ̀lẹ́. I'm just grateful to God. Thank you. O ṣé gan ni. Wo yẹ ká pa ẹ̀ tí pàtí wà o. Jọkẹ́ pàtí ní gbogbo eléyìí tí mo kóra mi sí èmi ò lọ pàtí o. Mi ò wá interested rárá ó ṣe gan. Jọ kí ló kó rẹ̀ sí. Kí ló kó rẹ̀ sí. ń bọ̀. Hello Dr. Fala. Kí ló wá ṣe gangan báyìí. Heart attack ni wọ́n ti ní underlying health condition tẹ́lẹ̀ but wọn ò kíyèsí. Kí ló máa wá ṣẹlẹ̀ báyìí. For now wọ́n máa wà lórí wheelchair. Wheelchair. Nítorí ó ti dé sí stroke. Stroke. Ọ̀rọ̀ inú wọn wà òkè. Kò jẹ́ wípé wọn ò lè fi ẹsẹ̀ ara wọn méjèèjì rìn for now. Ó dáa. Kò sí wàhálà. Wọ́n máa gbìyànjú láti tọ́jú wa lóde wheelchair. Ọlọ́run máa fún wa ṣe. Àmín. Mo máa pè yín bó bá ṣe tún jẹ́. Ó dáa mà. Kí ló ṣẹlẹ̀ ta ló ní stroke? Láyọ̀, ṣé wàá lè dáríjì mi báyìí? Ọlọ́run ló ń dáríjì lọ́dọ̀. Jẹ́ kí n bẹ gẹ́ẹ̀tì nǹkan tó máa mú. Ó ṣe. Mo tẹ́ lọ́wọ́ ẹ tó nífẹ̀ẹ́ mi. Hello? Èmi náà ni. Kí ló ṣẹlẹ̀? Níbo? Ẹ bá mi send address rẹ̀. Mo ń bọ̀. Kí ló ṣẹlẹ̀? Mo ní pé kí ni? Mo ní bọ́ l'accident nígbà tí mo ń bọ̀ láti excursion. Kọ́kọ́rọ́ mọ́tò dà. Accident. Mo kú. Accident. Mo bọ̀. Accident.
Nathan go wá attend. Everything is under control. Jókòó now. Okay. Oh, àwọn ni ìyá Mọ́rẹ́níkejì. Yes. Èmi ni, sorry. Olómọ mi nídìí ẹ̀jẹ̀. Mo dẹ̀ ní kò sí. Mo ní kò sí máa. A ti carry out test lórí ẹ̀jẹ̀ yín and your blood is A positive while ọmọ yín O negative ni. Ó ti yé yín. A jẹ yín lórí blood bank wa. So the main option now ni kẹ́ lọ wá bàbá ẹ̀ wá. Ẹ̀yin méjì lẹ́jọ́ bí. So definitely since tó pé blood yín ò lọ pẹ̀lú ẹ̀ títí bàbá ẹ̀ màmá jẹ. Ó ti yé yín. Ẹ má worry, Ọlọ́run á fún lálàáfíà ṣó ti gbọ́. Ẹ ṣé. Bàbá Ilé tẹ fún wọn lọ tẹ fún mọ̀. Ẹ má dúró mọ̀. Ẹ lọ pé bàbá ẹ̀ wá. Ó pàtó sọ. Ìdúró kọ́ lọ́rọ̀ yín kọ́ madam. Ó yé mi. You need to act fast. Ó ti gbọ́. Bàbá ẹ̀ ló ní. Hello? Madam, ẹ ń fi ẹ̀mí ọmọ yín tàfàlà o. Yes, mo ní kẹ́ lọ pé bàbá ọmọ wá. Èmi ni bàbá ọmọ àti ìgbà ẹ̀jẹ̀ mi. Yes, a ti rán ẹ̀ náà. AB lẹ̀jẹ̀ yín náà. A positive níyàwó yín, why ọmọ yín O negative ni. Ẹ̀jẹ̀ yẹn ò match. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ má bínú doctor. Okay. Màmá ọmọ ni right. Yes. Ó dẹ̀ sọ pé èmi ni bàbá ọmọ. Ẹ mọ̀ pé ẹ mọ̀ pé obìnrin ló máa ń mọ Exactly. bàbá ọmọ. Yeah. So ó sọ pé èmi ni bàbá ọmọ. Yeah, maybe you should have a second run. Second run. Kí ni second run bí báyìí? Here we are back. Ṣé ti rí níbí? Kì í ṣe mistake ẹ̀. Yes. Bóyá kẹ́ lọ ní rerun yẹn ní elsewhere or kẹ́ rerun yẹn láàrin ara yín. Ẹ dáhùn. Ẹ jẹ́ make it fast, please. Ṣèyí. Bọ́dá mi kí ló ṣẹlẹ̀? Mọ́mí kejì lọ pè mí sí pé nǹkan ṣe kejì. Kí ló dé? Ibi ìbàdàn náà làwà tí wọ́n ti pè lórí fóònù pé accident or accident àbí nǹkan kan. Wọ́n tí mo kàn mọ̀ náà nìyẹn. Mo ti ń try láti reach ẹ̀ gan but nọ́mbà ò lọ. Kí la máa ṣe báyìí? Kí la máa ṣe? Oyé mi. Òun ló ń pè mí, ó ti ń pè mí padà. Hello? Ó ṣe pé dáàdi ẹ̀ náà rò bá oní contact ẹ̀ ni. A positive. Kí ni blood group kejì? Báwo ni ẹ ṣe wá possible? Ṣó ti gbàgbé pé ó negative èmi náà ni? Wá gbé mi lé máa donate fún. Iye wá gbé mi sí máa ṣe. Alright. Wọ́n ní ìdẹ̀jẹ̀ ni. Máa tiẹ̀ donate fún yẹn ṣe problem tí ní kó wá gbé mi sí ohun tí ń bọ̀. Ìjókòó. Okay, ma. Come in. Good afternoon. Good afternoon. Madam, báwo lẹ ṣe ń ṣe báyìí? Kí ló ń ṣe? Ẹ fẹ́ waste life ọmọ yìí. Ẹ má bínú.
Ìgbà tẹ́ ti sọ pé gbogbo ọjà yẹn rí bó ṣe rí yẹn náà ni mo ṣe lọ gbọ́kàn mi wá. Ọkọ yín. Ó ti lẹ́ẹ̀kan ẹ mú ẹnìkan wá síbí báyìí ní ọkọ yín ni. Now this. Anyway, kí ló ṣẹlẹ̀? Was it an accident? Wọ́n tó ní partial stroke. Stroke. Wọ́n jẹ́ ìfẹ́ donate. Ìgbà tó jẹ́ pé ó negative lòun ni mo ṣe ní pé ká kúkú pé òun wá bí. Ẹ jẹ́ kí educate yín díẹ̀. Ṣé ti rí anybody tí ó bá ní heart attack rí or in any way ó ti ní stroke rí, maybe ó tún wá wà into medication, they are not allowed to donate. So sad. Ayé mi bàjẹ́ mo dáràn. Ìlọ́ṣọ́ mi. Ayé yín ò lè bàjẹ́. Ọlọ́run ò ní jẹ́. Ó negative lèmi náà o. Ojú ló jẹ́ rí ojú ṣàánú. Ìgbà tí mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹmọ̀ tí mi ò understand yìí, mi ń jẹ́ lè allow ọkọ ọmọ yẹn lọ bẹ́ẹ̀ yẹn. Mo ní láti donate fún. Ẹ ṣé mà. Ẹ ṣé. Ẹ ṣé ìmọ̀. Ẹ má try ẹ̀ pé fẹ́ wá donate ẹ̀jẹ̀ fún anybody. Ṣé wà tó ní? Ẹ ṣé ẹjọ́ bá wà lára ẹ̀. It's fine. It's calm. Ṣàlẹ̀ rí. Definitely. Ẹ ṣé. Aka ẹ ṣé ọ̀la. Ẹ ṣé o. Má fi mí lẹ̀. Òun náà ni mo fẹ́ gbé ọ padà lónìí. Ẹ má bínú mọ́. Ọlọ́run ara. Ta ló lè gbàgbọ́? Ẹgbẹ́ mi ni mo bí kejì. Pẹ̀lú gbogbo nǹkan tí mo fojú ẹ rí. Tí ẹni test proof ẹ fún wa. Ọmọláyọ̀. Kejì. I want you to find a space in your heart to forgive me. Ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Mo mọ̀ pé mo ṣẹ̀ yín, mo ṣẹlẹ́dàá yín. Àmọ́ èmi náà rí, ṣé mi ò ti jìyà ẹ̀ṣẹ̀ mi báyìí? Èmi lórí wheelchair. Àmọ́ mo fẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Mo mọ̀ pé ẹ dáríjì mi. Please, for all the damages that I caused, I beg you, please forgive me. Thank you. Thank you so much. Thank you. Sorry. I'm sorry. Happy birthday to you. Happy birthday to you. Abẹ́dẹ̀ tún yín náà máa ń kọ nínú nǹkan rà. Bàdà àmúdá o. Orin olókùn ọ̀rẹ́ olókùn lè dé ọ̀hún.
King.